lọ́jọ́ tí ọládìpọ̀ májà rojọ́ mọ́ Awólọ́wọ̀ lẹ́sẹ̀ ní kóòtù, ohun tí gbogbo èèyàn ń sọ ni pé iṣẹ́ tí Balewa, Sardauna, Akíntọ́lá àti májẹ̀kódùnmíràn ló ń jẹ́. ṣé nígbà tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ti sọ pé kí wọ́n jẹ́ kí òun gba lọ́ọ̀yà ọkùnrin kan tí wọ́n ń pè ní EFN Gresham láti ìlú òyìnbó tí wọn kò ti jẹ́ kó gbà á lọ́rọ̀ náà ti sú. lọ́ọ̀yà tí à ń wí yìí lára àwọn lọ́ọ̀yà ìlú òyìnbó tó ti máa ń ṣiṣẹ́ ní Nàìjíríà tẹ́lẹ̀ ni. bó ti ń ṣiṣẹ́ nílùú òyìnbó tó ń gbé bẹ́ẹ̀ náà ló níwèé àṣẹ láti ṣe lọ́ọ̀yà ní Nàìjíríà nítorí ìlú tó ṣẹ̀ṣẹ̀ gbòmìnira kúrò lọ́wọ́ ìjọba Gẹ̀ẹ́sì ni. èyí ló fà á tó ṣe jẹ́ pé bí Awólọ́wọ̀ ti ṣe ránṣẹ́ pé ọkùnrin náà ló ti ń bọ̀, ṣùgbọ́n nígbà tó dé pápá ọkọ̀ òfurufú ní Ìkẹjà, àwọn aṣọ́bodè sọ fún un pé kò lè wọlé o. òyìnbó náà súnmọ́ aṣọ́bodè yìí, ó ní bóyá kò mọ òun ni wọ́n ń pè ní Gresham, lọ́ọ̀yà tó máa ń bá ìjọba òyìnbó fa wàhálà ní London, bẹ́ẹ̀ lòun sì ti wá sí Nàìjíríà láìmọye ìgbà. aṣọ́bodè náà súnmọ́ Gresham, ó sì sọ fún un pé òun mọ̀ ọ́ dáadáa o. ó ní òun ti gbọ́ orúkọ ẹ̀ rí, òun sì mọ àwọn iṣẹ́ tó ti ṣe, ṣùgbọ́n bó ṣe ń wo òun yìí o, òun kò ní ìbínú kan tí òun bí sí i rárá. bẹ́ẹ̀ ni kò sí kinní kan tó lè fa ìjà láàrin òun àti ẹ̀. ó kàn jẹ́ pé ìjọba ti pàṣẹ pé lọ́ọ̀yà òyìnbó kan tó bá sọ pé Awólọ́wọ̀ lòun ń wá kò gbọ́dọ̀ wọlé sórílẹ̀‐èdè Nàìjíríà yìí. wọ́n ní àwọn kò fẹ́ kí òyìnbó kankan wá bá Awólọ́wọ̀ ṣẹjọ́. ṣebí bí a ṣe ń yọ sọ bẹ́ẹ̀ náà là ń yọ gbọ́. bí wọ́n sì ti gbọ́n nílé àlè bẹ́ẹ̀ náà ni wọ́n gbọ́n nílé ọkọ. àwọn Balewa ti gbọ́ pé lọ́ọ̀yà òyìnbó náà ló ń bọ̀, wọ́n sì ti béèrè lọ́wọ́ májẹ̀kódùnmí ṣé ìlú òyìnbó lòun náà ti kàwé. bẹ́ẹ̀ ni wọ́n béèrè pé ṣé Akíntọ́lá àti Róṣìjí pàápàá mọ lọ́ọ̀yà náà. nígbà tí gbogbo wọn sì pàdé, wọ́n sọ pé bí lọ́ọ̀yà náà bá fi lè bá Awólọ́wọ̀ rojọ́, ẹjọ́ náà yóò bàjẹ́ o, àṣírí ohun gbogbo yóò sì tú sáyé lọ́wọ́. Akíntọ́lá mọ lọ́ọ̀yà yìí nígbà tí òun náà ń kàwé òfin níbẹ̀. lára àwọn lọ́ọ̀yà tí òun náà fẹ́ràn láti máa wò ní kóòtù nígbà tó bá ń gbéná wojú àwọn adájọ́ ìlú òyìnbó ni. Róṣìjí mọ̀ ọ́n, bẹ́ẹ̀ ni májẹ̀kódùnmí pàápàá ti gbọ́ orúkọ ẹ̀ rí. májẹ̀kódùnmí gẹ́gẹ́ bí olórí ìjọba ní ìwọ̀ oòrùn ló sọ fáwọn Balewa pé òun ò ní fẹ́ lọ́ọ̀yà kan tí yóò kó ìjọba Nàìjíríà sí wàhálà nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. nítorí bẹ́ẹ̀ kí wọ́n má jẹ́ kí lọ́ọ̀yà náà wọlé tó bá ti dé. bó tilẹ̀ jẹ́ pé àjọmọ̀ wọn ní ọ̀rọ̀ náà, ọ̀rọ̀ májẹ̀kódùnmí làwọn Balewa gbé dání, bí ẹni pé kì í ṣe pé àwọn ni wọ́n béèrè fún àmọ̀ràn rẹ̀ tẹ́lẹ̀. ọ̀rọ̀ rẹ̀ ni wọ́n gbé dání pé alákòóso ìjọba náà ti sọ pé òun kò fẹ́ Gresham nílùú òun. ohun tí wọ́n sì fi sínú ìwé nìyẹn. ìdí tí wọ́n fi sọ pé àwọn fi dá ọkùnrin náà padà pé kó má wọ Nàìjíríà nìyẹn. bó tilẹ̀ jẹ́ pé Awólọ́wọ̀ gbé ọ̀rọ̀ náà lọ sílé ẹjọ́, adájọ́ dá ẹjọ́ náà nù ni. ó ní ìjọba lẹ́tọ̀ọ́ láti dá ẹni tí wọn kò bá fẹ́ kó wọ ìlú wọn padà. gbogbo ohun tí wọ́n ń ṣe fún Awólọ́wọ̀ yìí níṣe ni wọ́n ń ṣe ọ̀rọ̀ náà bí ẹni pé àwọn ń gbèjà Akíntọ́lá ni, àti pé àwọn tún ń gbé àwọn ọmọ Yorùbá míì sókè yàtọ̀ sí Awólọ́wọ̀ tó ti fẹ́ sọ ara ìdí Ọlọ́run kékeré. ṣùgbọ́n irọ́ ni o, àwọn Balewa mọ ohun tí wọ́n ń ṣe. Sardauna Sokoto ló ń lo agbára tó ní gẹ́gẹ́ bí ọ̀gá Balewa láti yẹjú Awólọ́wọ̀ nínú ètò òṣèlú Nàìjíríà. Sardauna mọ̀ pé ìṣòro kan ṣoṣo tí òun ní ni Awólọ́wọ̀. bí kò bá ti sí Awólọ́wọ̀ nítòsí mọ́, kò lè ṣòro rárá fún àwọn Haúsá láti di olórí Nàìjíríà tí àwọn tó kù yóò sì dàbí ẹrú wọn. ṣùgbọ́n Sardauna ni yóò máa pàṣẹ o, yóò kàn máa fi ẹni tó bá wù ú dí gẹrẹwu gẹ́gẹ́ bí olórí Nàìjíríà ni. nǹkan tí àwọn Akíntọ́lá, Róṣìjí àti májẹ̀kódùnmí kò mọ̀ nìyẹn. bí wọ́n bá sì mọ̀, ìlara tí wọ́n ní sí Awólọ́wọ̀ ti dí wọn lójú tí wọn kò sì kọ ohunkóhun tó bá lè tìdí ẹ̀ yọ. májẹ̀kódùnmí ló yẹ kó ṣe nǹkan kan sí ọ̀rọ̀ náà. òun ló yẹ kó gba Yorùbá kalẹ̀ lọ́wọ́ Haúsá. òun ló sì yẹ kó rí i pé ìjà táwọn olóṣèlú méjèèjì ń jà kó sọ ilẹ̀ Yorùbá dèrò ẹ̀yìn. ṣùgbọ́n májẹ̀kódùnmí kò ṣe bẹ́ẹ̀ nítorí ọ̀rẹ́ Balewa ni. òun lóníṣègùn tó ń wo Balewa kí wọ́n tó gbéjọba Western Region fún un. yàtọ̀ sí ìyẹn pàápàá, májẹ̀kódùnmí tí kò dìbò kan kó wọlé rí
tí kò sì gbé igbá òṣèlú kan tí ayé mọ̀ náà ti bẹ̀rẹ̀ sí rí ara rẹ̀ bí Awólọ́wọ̀ tuntun. Ó sì ń rí ara rẹ̀ pé kò sí ohun tí Awólọ́wọ̀ ṣe tí òun náà kò lè ṣe. Òun náà sì ti gbà pé bí Awólọ́wọ̀ bá wà láàrin ìgboro òun kò lè jẹ irú ayé tí òun jẹ yìí o. Lọ́rọ̀ kan, òun náà ń pète láti yí àwọn Akíntọ́lá lẹ́pọ̀n sẹ́yìn. Bó bá rí ọgbọ́n rẹ̀ dání, kò fẹ́ kí àwọn Balewa dá ìjọba padà sọ́wọ́ àwọn ọmọ Awólọ́wọ̀ tàbí àwọn èèyàn Akíntọ́lá mọ́. Òun fúnra ẹ̀ ló fẹ́ máa ṣèjọba lọ. Ohun tí kò jẹ́ kí ọkùnrin náà rí okùn burúkú tí àwọn Haúsá wọ̀nyí dẹ sílẹ̀ fún un nìyẹn. Lóòótọ́, Balewa sọ fún Sàdáúnà Ahmadu Bello pé ọ̀rẹ́ òun ni má jẹ́ kó dùn mí, àti pé gbogbo ohun tí àwọn bá fẹ́ kó ṣe lórí ọ̀rọ̀ Awólọ́wọ̀ ni yóò ṣe, nítorí òun náà kì í ṣe ọ̀rẹ́ Awólọ́wọ̀. Síbẹ̀ náà, Sàdáúnà kò fi gbogbo ara gba ọ̀rọ̀ náà wọlé, nígbà tí Balewa sì ń tẹnumọ́ pé kò tún sí ẹni tí òun tún fi ọkàn tán jù bẹ́ẹ̀ lọ, tí kò sì sí àsìkò fún wọn láti máa fi ọ̀rọ̀ falẹ̀. Sàdáúnà dá ọgbọ́n kan. Ó ní ohun tí àwọn yóò ṣe ni pé àwọn yóò fún ní ẹ̀ṣọ́ tí yóò máa ṣọ́, ṣùgbọ́n ẹ̀ṣọ́ tirẹ̀ yóò yàtọ̀ sí ẹ̀ṣọ́ àwọn tó kù. Lọ́nà wo nìyẹn? Bó ti rí ni pé ọlọ́pàá ló ń ṣọ́ gbogbo àwọn olórí ìjọba nígbà náà. Ọlọ́pàá kan ni yóò dúró sí ẹ̀yìn wọn, òun náà ni yóò sì máa ṣọ́ wọn níbi gbogbo tí wọ́n bá ń lọ. Ṣùgbọ́n nígbà tí wọn yóò fún májẹ̀kódùnmí ní ẹni tí yóò máa ṣọ́, wọn kò fún un ní ọlọ́pàá bíi tàwọn tó kù sọ́jà ni wọ́n fún un. Ohun tí wọ́n fi kẹ́wọ́ ni pé ọ̀rọ̀ Western Region le púpọ̀, apá ọlọ́pàá lè má kà á, sọ́jà ló yẹ kí wọ́n fi fún un kó máa ṣọ́. Ní inú májẹ̀kódùnmí náà bá dùn, ó ń dùn pé sọ́jà ló ń ṣọ́ òun. Bẹ́ẹ̀ ohun tí Sàdáúnà ṣe ni pé ó fi sọ́jà náà ṣe amíní, ọ̀gá kékeré kan nínú sọ́jà tó ṣẹ̀ṣẹ̀ kọ́ṣẹ́ àwọn ológun tán, àti iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ láàrin àwọn ológun ni wọ́n gbé wá fún un. Muritàlá Muhammed ni wọ́n gbé wá fún un. Muritàlá Muhammed yìí náà ló padà wá di olórí ìjọba o, nítorí ó pẹ́ tí àwọn aṣáájú Haúsá ti ń tọ́jú ẹ̀ fún iṣẹ́ olórí Nàìjíríà. Ṣùgbọ́n nígbà tí wọ́n gbé e wá sí ọ̀dọ̀ májẹ̀kódùnmí, òun kàn rò pé wọ́n gbé e wá fóun kó lè máa ṣọ́ òun kí ikú má pa òun ni. Kò mọ̀ pé ó wá ṣọ́ òun láti mọ̀ pé òun ń ṣe ohun tí àwọn Haúsá fẹ́ kí òun ṣe ni. Kò sí ohun kan tí májẹ̀kódùnmí ṣe ní gbogbo ìgbà tó fi ń ṣe olórí ìjọba yìí tí Sàdáúnà ní ṣókótó kò mọ̀, nítorí kò sí àlejò tó gbà, kò sí ìpàdé tó ṣe, kò sí ẹni tó bá sọ̀rọ̀ tí kì í ṣe pé níṣojú Muritàlá Muhammed ló ti ń ṣe. Bí ìgbà pé Muritàlá ló ń ṣèjọba ni, nítorí òun ni olùdámọ̀ràn májẹ̀kódùnmí bí ọ̀rọ̀ bá di ọ̀rọ̀ ààbò. Òun ni yóò sọ ibi tó lè lọ, ibi tí kò lè lọ, ohun tó lè ṣe àti àwọn ohun tí kò lè ṣe fún un. Gbogbo ẹ̀ náà ni Balewa àti Sàdáúnà mọ̀, bó tilẹ̀ jẹ́ pé májẹ̀kódùnmí fúnra ẹ̀ kò fura. Ohun tó fà á nìyẹn tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá mú pẹ̀lú Awólọ́wọ̀, lẹ́yìn tí àwọn ọlọ́pàá bá ti nà wọ́n tán, tí wọ́n ti fìyà jẹ wọ́n, tí wọ́n sì halẹ̀ mọ́ wọn pé àwọn yóò pa wọ́n ni, ọ̀dọ̀ májẹ̀kódùnmí ni wọ́n mú wọn lọ nílé ìjọba. Tí wọ́n bá dé ọ̀dọ̀ májẹ̀kódùnmí, yóò sọ fún wọn pé kí wọ́n tú ẹ̀wọ̀n tí wọ́n fi de ọ̀daràn náà lọ́wọ́ àti lẹ́sẹ̀. Yóò wá sọ fún wọn pé òun ni olórí ìjọba o, òun sì lè gbà wọ́n sílẹ̀ nínú ipò tí wọ́n wà yẹn. Níbẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wọn ti ń tọwọ́ bọ̀wé tí wọ́n ń kọ ohun tí wọn kò ṣe sílẹ̀, tí wọ́n sì gbà láti tako Awólọ́wọ̀ nílé ẹjọ́. Irú ohun tí wọ́n ṣe fún Ọládìpọ̀ Akínwùmí Májà nìyẹn. Májà tó ti jẹ́ òun ni ọ̀daràn àkọ́kọ́ lẹ́yìn tó ti ilé májẹ̀kódùnmí dé, òun ló padà di ẹlẹ́rìí ìjọba àkọ́kọ́. Òun ló sì rojọ́ tó pọ̀ jù lọ mọ́ Awólọ́wọ̀. Lọ́jọ́ tí ìgbẹ́jọ́ bẹ̀rẹ̀, ọkùnrin Májà yìí dúró níwájú adájọ́ George Ṣódẹ̀yìndé Ṣówẹ̀mímọ́. Ó sì bẹ̀rẹ̀ sí ro ẹjọ́ mọ́ Awólọ́wọ̀ lẹ́sẹ̀ báyìí pé mo mọ ọ̀daràn 27 ìyẹn Awólọ́wọ̀ tí ẹ̀ ń wò yìí dáadáa. Mo mọ̀ ọ́ láti bí ọdún 1954 tí wọ́n ti dá ẹgbẹ́ Action Group sílẹ̀ o. Ó pẹ́ tí mo ti máa ń rí i gan, ṣùgbọ́n a kò fi bẹ́ẹ̀ súnmọ́ ara wa. Ìgbà kan wà nínú ọdún 1961 tí ẹnìkan lọ fi ẹjọ́ mi sùn, ni wọ́n bá sọ pé kí n lọ rí i. Mo lọ, mo rí ọ̀daràn 27 náà. Níbẹ̀ ló ti sọ fún mi pé ẹnìkan sọ ọ̀rọ̀ mi fóun pé èmi sọ pé òun Awólọ́wọ̀ kì í ṣe ẹni tó fẹ́ràn ìlọsíwájú, òun kàn ń tan àwọn mẹ̀kúnnù jẹ ni. Bẹ́ẹ̀ ni èmi mú ẹni náà lọ sí gbogbo àwọn ilé tí òun ní l'Ékòó. Ọ̀daràn 27 yìí sọ fún mi pé ẹni tó sọ̀rọ̀ mi fóun yìí fi kún un pé mo ní gbogbo àwọn olóṣèlú kò sí yàtọ̀ kan nínú wọn, níṣe ló sì yẹ
ká kó wọn sínú ilé ìgbìmọ̀ asòfin ká dáná sun wọ́n mọ́lé kí wọ́n jóná kú. Mo sọ fún ọ̀daràn yìí pé kì í ṣe bí mo ṣe sọ àwọn ọ̀rọ̀ náà ni wọ́n gbé wá bá a yẹn o. Ó sì ṣe bí ẹni pé òun gbọ́ àlàyé mi. Ó tún fẹ̀sùn kàn mí pé mo fẹ́ kó àwọn ọmọ ẹgbẹ́ òun kan kúrò nínú action group. Mo tún sọ fún un pé ìyẹn náà kò rí bẹ́ẹ̀. Bí ẹ ṣe ń wò mí yìí, mo mọ ààrẹ ilẹ̀ Ghana Kwame Nkrumah dáadáa. Lẹ́yìn tí èmi àti ọ̀daràn yìí pàdé ni mo mú un lọ sí ọ̀dọ̀ aṣojú ilẹ̀ Ghana tó wà ní Nàìjíríà wa níbí. Níbi ìpàdé tá a jọ ṣe yìí ni a ti jọ sọ pé ọ̀daràn 27 yìí yóò lọ sí ọ̀dọ̀ ààrẹ ilẹ̀ Ghana náà. Ohun tó jẹ́ kí n ṣètò ìpàdé yìí ni pé ọ̀rọ̀ èmi àti ti ààrẹ Ghana yìí pẹ̀lú Awólọ́wọ̀ bá ara wọn mu lórí ọ̀rọ̀ ìdàgbàsókè ilẹ̀ Áfíríkà. Lẹ́yìn ìpàdé náà, ọ̀daràn yìí lọ sí Ghana, èmi pẹ̀lú ẹ̀ la jọ lọ. Ó sì ṣèpàdé pẹ̀lú olórí ilẹ̀ Ghana. Lọ́jọ́ kejì ìpàdé yìí, ọ̀daràn náà sọ fún mi pé ọ̀rọ̀ òun àti ààrẹ ilẹ̀ Ghana bá ara wọn mu. Nígbà tí a padà dé Èkó, ọ̀daràn 27 yìí tún ránṣẹ́ sí mi o. Ó ní mo tún máa wá padà lọ sí Ghana. Ó ní nígbà tí òun fi lọ sí Ghana yẹn, Nkrumah ti ṣèlérí fóun pé ẹgbẹ́ òṣèlú òun, ìyẹn ẹgbẹ́ Convention People's Party CPP, yóò ran ẹgbẹ́ Action Group AG lọ́wọ́. Nítorí bẹ́ẹ̀ ló ṣe ní kí n padà lọ sí Ghana láti rí ètò ẹgbẹ́ náà. Ìgbà tí mo dé Ghana, wọ́n mú mi lọ sínú oko kan báyìí níbi tí wọ́n ti ń kọ́ àwọn òṣìṣẹ́ ní bí wọ́n ṣe lè jagun àti bí wọ́n ṣe lè yìnbọn àti kí wọ́n tún ju bọ́ǹbù. Àwọn tí wọ́n mú mi lọ síbẹ̀ sọ pé àwọn kò tí ì palẹ̀mọ́ tó fún irú ẹ̀kọ́ tí àwọn fẹ́ fún àwọn ọmọ ẹgbẹ́ Action Group tó bá wá. Ṣé kí n tó kúrò nílé ni ọ̀daràn 27 yìí ti sọ fún mi pé irú ẹ̀kọ́ ogun jíjà yẹn gan-an ni kí n wádìí ní Ghana. Ó ní àwọn ọlọ́pàá Haúsá máa ń fìyà jẹ àwọn ọmọ ẹgbẹ́ àwọn jù. Bẹ́ẹ̀ ló sọ fún mi pé àwọn tọ́ọ̀gì tí àwọn sanwó fún ní ilẹ̀ Haúsá lásìkò ìdìbò tó kọjá kò ṣe iṣẹ́ tí wọ́n gbowó ẹ̀. Ó ní lásìkò ìbò tó ń bọ̀ àwọn fẹ́ múra dèun gbogbo wọn. Ọ̀daràn yìí sọ fún mi pé kí n béèrè irú àwọn irinṣẹ́ ìjagun tí wọ́n ń lò lọ́hùn kí àwọn ọmọ ẹgbẹ́ Action Group náà lè lò ó. Mo lọ rí Nkrumah láti ṣàlàyé iṣẹ́ tí Awólọ́wọ̀ rán mi sí. Ó sì sọ fún mi pé nígbà tí àwọn ọmọ Action Group ti gba ìdánilẹ́kọ̀ọ́ tó yẹ kí wọ́n gbà, kí ni wọ́n fẹ́ fi irinṣẹ́ bẹ́ẹ̀ ṣe. Ṣùgbọ́n ní kí n lọ rí ọ̀gbẹ́ni Baden tó ń kọ́ àwọn ọmọ Ghana ní bí wọn yóò ṣe lo àwọn èlò náà. Èmi padà wá sí Nàìjíríà, mo sì sọ ohun tí mo bá bọ̀ fún ọ̀daràn yìí. Èmi kò wá mọ̀ o bóyá wọ́n padà lọ síbẹ̀ o. Gbogbo èyí tí mò ń sọ yìí ìparí ọdún 1961 tó kọjá ni. Ṣùgbọ́n mo tún padà lọ sí Ghana lọ́jọ́ tí wọ́n fi òfin má jáde síta de ọ̀daràn yìí. Òun náà ló ránṣẹ́ sí mi tó sọ pé ara ohun tí òun ń sọ ló délẹ̀ yìí o. Ṣé wọ́n lè ṣe irú ohun tí wọ́n ṣe fún àwọn yìí fún àwọn olóṣèlú ọmọ Ìgbò? Èmi náà sì dá lóhùn pé bí wọ́n bá ṣe irú eléyìí fún àwọn ọmọ Ìgbò, wàhálà gidi ló máa ṣẹlẹ̀ o. Ó sọ fún mi pé òun fẹ́ fi owó kan ránṣẹ́ sí Ghana. Ó ní Sam Nkoku wà níbẹ̀ kí n fún un ní owó náà. Kò pẹ́ ni wọ́n mú owó náà wá bá mi nínú ọ́fíìsì mi. Ọ̀daràn 16 tó jókòó yìí, Ọlábísí Ọ̀nàbánjọ, ló mú owó náà wá fún mi o. 2,000 owó pọ́ùn ni. Ohun tí wọ́n fẹ́ kí n fi owó yìí ṣe ni pé kí n fi kó àwọn ohun ìjà bíi ìbọn bíi bọ́ǹbù wọ ìlú wa. Nígbà tí mo dé Ghana, mo ṣètò láti ra àwọn ìbọn náà kí n sì kó wọn sí abẹ́ ọkọ̀ ojú omi tí àwọn apẹja ń lò. Ṣùgbọ́n n kò rí ọkọ̀ ojú omi. Nígbẹ̀yìn, mo rí Kókù. Mo fún un ní owó náà. Mo sì sọ fún un pé ọkọ̀ ojú omi tí mo fẹ́ lò láti fi kó àwọn ìbọn n kò máa rí o. Ìkókù ló sọ fún mi pé ìbọn, ọta àti bọ́ǹbù tí wọ́n fẹ́ kó lọ sí Nàìjíríà kì í ṣe èyí tí ọkọ̀ ojú omi kékeré lè kó. Ńlẹ̀ bá padà sí Nàìjíríà ní tèmi o. Mo mọ ọ̀daràn 13 Lateef Jákàndé yìí náà dáadáa. Òun ló wá bá mi nígbà tí mo ti Ghana dé. Ó béèrè ohun tí mo bá bọ̀ láti Ghana. Mo sì sọ fún un pé n kò rí kinní kan ṣe nítorí ohun tí Kókù sọ fún mi. Mo wá sọ fún ọ̀daràn 13 yìí pé bó bá jẹ́ kákàn dá wàhálà sílẹ̀ káàkiri ìlú ni, kò dìgbà tí a bá kó ẹ̀kún mọ́tò ìbọn àti bọ́ǹbù wá láti Ghana. Mo ní a lè lọ sí Abẹ́òkúta ká wá àwọn bọ́ǹbù kéékèèké tí wọ́n fi ń fọ́ òkúta. Mo ní yóò ṣe iṣẹ́ tí a fẹ́ ṣe yìí. Jákàndé gbà sí mi lẹ́nu. Èmi ní ọ̀rẹ́ kan tó jẹ́ Abẹ́òkúta ló wà. Olípẹ̀dé lorúkọ ẹ̀. Ó ní mo fún ní 600 owó pọ́ùn pé kó bá mi ra bọ́ǹbù náà. Lẹ́yìn náà ni ọkùnrin kan tó ń jẹ́ Ayọ̀ Adébánjọ wá sílé mi. Ó lóun fẹ́ rí mi, ṣùgbọ́n mi ò lè rí lọ́jọ́ tó wá. Mo lálejò. Ẹ̀ẹ̀kejì tó wá ni mo tó láǹfààní àti rí. Mo ti lọ sọ́dọ̀ Awólọ́wọ̀, ọ̀daràn 27 nígbà náà. Nígbà tí mo sì sọ fún un pé mo ti ra bọ́ǹbù láti Abẹ́òkúta, níṣe ló bínú.
ó ní kódà àwọn dìdìrìn pàápàá mọ̀ pé wọ́n ń ta bọ́ǹbù tí wọ́n fi ń fọ́ òkúta lábẹ́òkúta. ó ní ṣé irú bọ́ǹbù yẹn làwọn ń sọ ni, bọ́ǹbù tí àwọn yóò fi de olórí Nàìjíríà mọ́lẹ̀, tí àwọn yóò fi de ọ̀gá àwọn sọ́jà pátá, ọ̀gá àwọn ọlọ́pàá pátá mọ́ ilé wọn. ṣé bí ìyẹn lòun ń sọ ni? ó ní ṣùgbọ́n ẹnìkankan kò ní kú nínú wọn. èmi sọ fún un pé bó bá fẹ́ ṣe irú ìyẹn àfi kó mọ bí àwọn sọ́jà yóò ṣe bá òun dá sí, nítorí kò lè dá ṣe. lẹ́yìn náà ló sọ fún mi pé kí n lọ rí Anthony Enahoro ní Accra ni mo ti rí Anthony Enahoro lóòótọ́. ó sì sọ fún mi pé òun lọ sílùú òyìnbó lálẹ́ ọjọ́ náà àti pé ó dìgbà tí òun bá dé kí òun tó lè rí mi. ọ̀rọ̀ pàtàkì kan tó sọ fún mi ni pé òun àti ọ̀gá sọ́jà kan Major Adémúlẹ̀gún làwọn jọ fẹ́ wọ ẹropílẹ́ẹ̀nì kan náà. ìgbà tí mo tún rí Awólọ́wọ̀ nínú oṣù kẹsàn-án tó lọ yìí, ó béèrè pé ṣé mo ti kó àwọn nǹkan ìjà náà dé. mo dá a lóhùn pé rárá o, èmi ò tí ì kó nǹkan kan dé o. Májà kọjú sí adájọ́ Sówẹ̀mímọ́, ó tẹríba, ó ní olúwa mi, èyí tí mo rí mọ rèé o. Awólọ́wọ̀ gbójú sókè, ó wo Májà títí, ṣùgbọ́n akọni kò lójú ẹkún. bí akọni bá lójú ẹkún ni Awólọ́wọ̀ ìbá já mi lójú. ohun tí òun kò mọ̀ ni pé wàhálà náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ẹ ó máa tẹ̀lé wa lọ nínú ìtàn bí wọ́n ṣe ju Awólọ́wọ̀ sẹ́wọ̀n. Adémọ́lá Adéjàre ló ń sọ ìtàn náà fún Bùdó Àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. ẹ kú déédé àkókò yìí o.